tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà káàsán o etí tẹ́ fi ń gbọ́ ọmọ nídìí bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ láṣẹ Èdùà. tó ǹjẹ́ ẹ ti gbọ́ wípé gómìnà Ọ̀yọ́ ni gómìnà Ṣèyí Mákindé gómìnà bàbá ti bínú o bàbá ti ní ó dàbí pé síìtì yìí àjọ máa jà sí ni bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ti confam o kódà ó ti jẹ́ kó yé àwọn èèyàn wípé ṣé ẹ fẹ́ gbọ́ èmi náà ń lọ o mo ń lọ díje dupò fún ipò ààrẹ which is president wípé òun náà ń lọ dupò ààrẹ ẹ tí wàá máa pa bámbá rí bẹ̀ ó tún jẹ́ kó yé wa with confidence wípé màá dupò ààrẹ màá bá bàbá Tinubu fi gagbága kódà màá dẹ̀ borí ẹ gbọ́ eré lọ́wájú kinní kan ń bọ̀ lẹ́yìn ẹ jọ̀ọ́ ìran ọdẹ kan ń tàka sí ni kí ló fẹ́ fi ní ṣe ẹ wo ẹgbẹ́ PDP ní o ti ìyẹn olóyè fáwọn ẹgbẹ́ PDP yẹn Adétòkunbọ̀ fresh ó ti jẹ́ ká mọ̀ pé gómìnà Ọ̀yọ́ state tí orúkọ rẹ̀ jẹ́ Ṣèyí Mákindé ó ti sọ ọ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ wípé ṣé ẹ fẹ́ gbọ́ èmi ni mo máa lọ pé mo ní intention mo lérò gbà láti di pírẹsidẹ́ǹtì láti wípé láti challenge bàbá Tinubu ní 2027 mo dẹ̀ ṣe sure pé màá borí ẹ̀ ó ga o Adétòkunbọ̀ jẹ́ kó wá wípé ṣẹ́rí òun kan ti dúró digbí fún Ṣèyí Mákindé o láti campaign fún presidential election èyí tó ń bọ̀ ní 2027 onílòótọ́ bó tilẹ̀ jẹ́ pé ó sọ fún òun ní ìdákọ́kọ́ ni ṣùgbọ́n mo ti dúró láti fún ní national support ìyẹn fún Ṣèyí Mákindé for president in 2027 ajá ṣọdẹ ológìdí ṣọdẹ ẹ ṣáà wò ó ẹ̀dẹ̀ má gbàgbé wípé àwọn Fúlàní ti jẹ́ kó yé wa náà tẹ́lẹ̀ pé àwọn sì ń wá ẹnìkan kò yí pé àwọn ti ń wá àwọn ti rí ẹni tó jẹ́ wípé àwọn máa lò láti fi já Tinubu wá sílẹ̀ pé àwọn máa wá èèyàn táwọn dẹ̀ ti rí now ṣètìwárí sí wípé Ṣèyí Mákindé náà tún jáde pé ẹ fẹ́ gbọ́ apá mi gbé ìgẹ̀ mi gbé mo lè gbégẹ̀ sí mo fẹ́ bá bàbá dupò bẹ́ẹ̀ ni kódà Adétòkunbọ̀ tún fi evidence hàn wá pé ṣé ẹ fẹ́ gbọ́ èmi mo gbá kílíṣì mọ́ Ṣèyí Mákindé ni o nítorí pé kò ṣe èmi nìkan o including activities in northern Nigeria there was one group from the north in Kano who are putting his poster already tó túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Kano wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lẹ̀ pósítà Ṣèyí Mákindé for president ní 2027 ìṣọ́kì wọ́n ní nǹkan tó lọ rèé nínú pátì o tó jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ó léfùrù kankan pé máa jẹ́ kò dẹ̀ sí nǹkan tó lè ṣe bàbá Tinubu ó máa lulẹ̀ ṣe mọ̀ pé ó sọ fún kinní tẹ́lẹ̀ pé ó ṣèkíní ó lulẹ̀ already gẹ́gẹ́ bí information tó a gbọ́ ni pé ó ti ní ticket he has already got a ticket for his party and we will go through the process ṣe ti di bẹ́ẹ̀ ẹ wo ọmọ Yorùbá èmi sọ fún yín pé àwọn aráabí kàn fi wá ta ẹyọ lásán ni kò sí tó lambition gidi tàbí tó lérògbà gidi sí Yorùbá ẹjá kàtẹ́jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni kọjá pé ẹ fẹ́ gbọ́ ta ló gúnyán fún Ṣèyí ta ló sọ fún pé kó máa jó lọ ó jẹ́ tètè wo ẹ̀yìn bẹ́ẹ̀ nìkan ní Ọlọ́run á ṣe o ṣùgbọ́n ẹnu ò ṣe bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi oníbo mo wá àwọn ẹran tí ó kan nípa bíi ti gbìn yẹn wá là ń sọ ni oníṣẹ́ bíi ti gbìn yẹn là ń sọ ni irú ẹ̀kọ́ ló ń sọ o bad market nìyẹn torí pé a mọ̀ pé ó lè dánrú ẹ̀ wò láṣà ọ̀rọ̀ yẹn ò dá o èèó Ṣèyí Mákindé
bẹ́ẹ̀ nìkan tún gbé mi débẹ̀ o ò ní eré lásán ni àbá lásán ni àbánikọ́ńdá ikọ́ kan ò lè mi òkúta ó pọ̀ bíkọ́ tún jẹ́ kó yà pé ẹ má dá wọn lóhùn wọn tún fẹ́ lo òun náà fi clear ọ̀nà láti fi kó àwọn èèyàn wọlé ni o fún bàbá Tinubu ẹgbọ́n ṣe lóòótọ́ ni ìkan tún jẹ́ pé so òun sọ fún mi pé èròǹgbà Àtíkù ní 2027 election yìí wípé kò ní wá sí ìmúṣẹ ó tán o ó ti wá fẹ́ dìjà o ẹjọ́ ta ló wá ń bọ̀ báyìí àwọn ọ̀tá mélòó ló fẹ́ bá bàbá Tinubu pọ̀ Peter Obi ń bọ̀ Àtíkù ń bọ̀ bọ̀dá wa náà tún sọ pé àwọn tó ń bọ̀ báyìí ìyẹn gómìnà Ṣèyí Mákindé lórí síìtì yìí náà gbogbo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ajára wa ẹ̀jẹ̀ àgbà orílẹ̀-èdè wa ẹ̀jẹ̀ àgbà orílẹ̀-èdè wa ẹ̀jẹ̀ abọ́ lọ́wọ́ àwọn ará bíi bẹ́ẹ̀ nǹkan tó ń jẹ́ kọ́ pé Mumu mà ní gómìnà yìí o Mumu ní gómìnà yìí ṣe nítorí wípé ó ti contest fún gómìnà that is why he opposed the local government autonomy so that he can collect the money from the local government chairman ẹ gbọ́ láti fi lè ṣe kíni láti fi papọ̀ fún owó òdìbò ta ló mọ̀ ẹ́ who knows you this bàbá Tinubu yìí wọ́n pàtó fún o bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá Tinubu ti fi gbà kan ràn lọ́wọ́ rí tó save ẹ̀ àbó ti gbàgbé nígbà tó when you ran to Aláàfin to help you to appeal to Ọbásanjọ́ àti wípé bàbá Tinubu yìí nìkan ló jáde o ló jáde ló ṣe kíni ló gbà ẹ́ lẹ̀ nígbà yẹn ó wá ṣe tán sí ó wá fẹ́ gé ká tó fún ẹ lówó oúnjẹ bẹ́ẹ̀ nìkan jẹ́ pé ó ní mo bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú anybody pé Ṣèyí Mákindé ò lè ẹ́fà daṣọ rú ẹ̀ ṣòro ẹ gbọ́ kò lè orúkọ onímọ̀ òun gbọ́mọ̀ pé kò lè daṣọ rú ẹ̀ ṣòro kò lè daṣọ rú ẹ̀ ṣòro ṣé ká sọ pé out of frustration ni PDP gbé jáde ni torí Àtíkù ti jábọ́ kúrò ní PDP àbí pàlàpàlà rẹ́nà ọ̀kan ní ẹ má dúnú jù ó ṣeéṣe kó jẹ́ pé òun náà máa withdraw bíi Tambuwa ṣe ṣe ní 2022 fún Àtíkù ẹwẹ ìyá bẹyìn bàbá mi Yorùbá lè ṣẹlá fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ wò nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá ń bó kó lọ fà ẹ like ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ jẹ́ ó yàwó èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ẹ gbọ́ èwo nínú yín ló po igbó pọ̀ mọ́ oúnjẹ fún Ṣèyí Mákindé tó fi wá ń wúgá sí anybody ọ̀nìṣẹ́ tó jẹ́ pé ti jábọ́ nínú PDP already so kí wá ní ìṣòro ayé ẹ̀wọ̀ ìyá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe la fi ń sọ fún yín pé ó dàbọ̀.